bí awo bá kì fún ni dandan ni kí a kì fún awo padà. Èyí ló dífá fún ẹgbẹ́ àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Actors Guild of Nigeria AGN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, lórí bí wọ́n ṣe lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí iléeṣẹ́ àjọ tó ń rí sí pípawó wọlé lábẹ́nú ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Internal Revenue Board L.I.R.S. Àjọ ọ̀hún tó wà ní ipò gbígba owó orí lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ Èkó ní ẹgbẹ́ àwọn òṣèré sinimá àgbéléwò náà lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí láti fi ìmọrírì gbogbo àtìlẹ́yìn èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe fún wọn. Alága ẹgbẹ́ AGN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Don Pedro Agambi sọ wípé ó pọn dandan fún àwọn láti dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó fún gbogbo ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí àwọn òṣèré. Ó sọ wípé nígbà gbogbo tí àwọn bá ní iṣẹ́ ní gbogbo àyíká ìpínlẹ̀ Èkó, gbágbágbá báyìí ni àwọn àjọ elétò ààbò máa ń dúró ti àwọn, èyí tó máa ń mú ètò ààbò tó péye wà lórí àwọn òṣèré àti àwọn ohun èlò wọn, ìyẹn àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ máa san. Bákan náà ni ọ̀kan lára àwọn olùdarí ẹgbẹ́ AGN ọ̀hún, ọ̀gbẹ́ni Olúṣèyí Copperfield, rọ àjọ tó ń pawó wọlé lábẹ́lé ní ìpínlẹ̀ Èkó láti ṣe ìlanilọ́yẹ̀ tó kún fún àwọn ará ìlú lórí ọ̀nà àti máa san owó orí wọn. Alága àjọ L.I.R.S ní ìfèsì sí ọ̀rọ̀ tí ẹgbẹ́ AGN sọ, alága àjọ L.I.R.S ìyẹn Ayọ̀ Subair dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ AGN tó sì sọ fún wọn wípé gbogbo ọ̀nà ní ìṣèjọba gómìnà Akínwùmí Àǹbọ̀dé ń gbà láti mú ayé dẹrùn fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà, àti wípé gbogbo ìlanilọ́yẹ̀ tó tọ́ ni àwọn ń ṣe fún àwọn ènìyàn lórí ọ̀nà àti san owó orí wọn nítorí àwọn àǹfààní tó pọ̀ nínú rẹ̀. Ẹgbẹ́ náà wá sọ wípé gbogbo ètò ló ti tò láti máa rí i dájú wípé gbogbo ọmọ ẹgbẹ́ AGN pátápátá ló ń san owó orí wọn lóòrèkóòrè fún ìjọba ìpínlẹ̀ Èkó. Actors Guild of Nigeria Lagos State Chapter wọ́n ti gbìmọ̀ pọ̀ wípé àwọn máa san owó orí wọn déédéé. Ètò dẹ̀ ti ń lọ bí a ṣe máa san owó orí wa ní ìpínlẹ̀ Èkó, nítorí pé a rí pé ìjọba tí wọ́n wà ní orí àlééfà nísìnyí wọ́n ń ṣe àwọn ohun oríṣiríṣi ohun amáyédẹrùn tí ó lè jẹ́ kí ìpínlẹ̀ Èkó kó ní ìlọsíwájú. Lákòótán, ẹgbẹ́ AGN sọ wípé àwọn ń ṣiṣẹ́ takuntakun lórí àti kówó jọ fún àwọn ọmọ ẹgbẹ́ tó ń ṣàìsàn tí wọ́n sì nílò owó. Actors Guild of Nigeria Lagos State Chapter ní abẹ́ ọ̀gbẹ́ni Don Pedro Agambi a ti ṣe ètò sílẹ̀ fún àwọn àgbàlagbà tí wọ́n wà ní inú ẹgbẹ́ yìí, because a rí pé púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ wa ni wọ́n máa ń ṣe àìlera ní ìdí kan àbí ìkejì. So ọ̀gbẹ́ni Don Pedro Agambi a wá ṣe ìfilọ́lẹ̀ yìí pé gbogbo ọmọ ẹgbẹ́ Actors Guild of Nigeria a gbọ́dọ̀ ní health scheme, èyí tí àwọn olóyìnbó tí wọ́n máa ń fi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n bá ṣe àìlera nínú àwọn ọmọ ẹgbẹ́ wa yìí. Sekinat Ọláìdé Rájí fún tẹlifíṣàn Orísun.